A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Lánàá ni igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ Sínátọ̀ Barau Jibril ṣe àfihàn wípé ìdí tí iná mọ̀nàmọ́ná kò ṣe tíì padà sí ẹkùn àríwá ni wípé àwọn adàlúrú ti ṣe ìkọlù sí àwọn ẹ̀rọ tí ó mú iná tàn. Jibril ní àwọn agbófinró lábẹ́ àṣẹ ààrẹ Bọ́lá Tinubu ti ń ṣiṣẹ́ yí aago ká láti ṣàwárí àwọn adàlúrú tí wọ́n ti gbàjọba ẹ̀rọ amúnáwá. Ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ní ẹkùn àríwá bíi Kaduna, Katsina, Kano àti Jigawa ni wọ́n wà nínú òkùnkùn látàrí bí wọ́n ṣe ba 330 kV DC transmission line tí ó mú iná wọ ọ̀pọ̀lọpọ̀ ìlú jẹ́ ní ẹkùn àríwá. Níbi ìpàdé ní ilé ìgbìmọ̀ ìlú Àbújá ni Jibril ti ṣàlàyé wípé inú àwọn adarí ilé kò dùn lórí bí kò ṣe sí iná ní ẹkùn àríwá orílẹ̀-èdè. Wọ́n ti ba gbogbo ẹ̀rọ amúnáwá jẹ́, èyí sì jẹ́ ìṣòro fún àwọn òṣìṣẹ́ TCN láti lọ tún iná ọ̀hún ṣe nítorí gbogbo agbègbè ni àwọn adàlúrú ti gbàjọba rẹ̀. Àwọn agbófinró sì ti ń wá ọ̀nà àti dé ibẹ̀ kí wọ́n sì palẹ̀mọ́ gbogbo ohun ìbẹ̀rù kúrò lọ́nà. Wọ́n ní ètò yìí kì í ṣe ohun tí àwọn lè ṣe àfihàn rẹ̀ fáráyé rí kí ó má bàa mú ìdíwọ́ dání lórí ìpalẹ̀mọ́ tí àwọn agbófinró ń ṣe láti borí ìṣòro. Fún ìdí èyí ni ààrẹ fi pàṣẹ fún àwọn àjọ agbófinró kí wọ́n sa gbogbo agbára tí ó bá wà ní ìkáwọ́ wọn láti rí i wípé wọ́n ṣẹ́gun ìṣòro yìí. National Security Adviser ti wà lójú iṣẹ́ bí wọ́n ṣe ń ní ìjíròrò pẹ̀lú NSA ni wọ́n ní ìjíròrò pẹ̀lú àwọn adarí TCN. Wọ́n ní àwọn adàlúrú tẹ́rọ́rìstì tí wọ́n dì hámọ́ra ogun débi eyín ni wọ́n gbàjọba agbègbè yìí. Ìdí nìyí tí àwọn agbófinró náà ṣe gbọ́dọ̀ múra gidi pẹ̀lú wọn. Ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá ní ẹgbẹ́ àwọn gómìnà ní ẹkùn àríwá ké sí ìjọba àpapọ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn láti wá ọ̀nà mú iná padà ní ẹkùn àríwá. Nínú àtẹ̀jáde ni wọ́n ti ní ìṣẹ̀lẹ̀ yìí ti ba okòòwò jẹ́ tí ó yọrí sí ìṣẹ́, ètò ìlera tí kò péye àti ọ̀wọ́ngógó owó epo àti rírò fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí 4 tí wọ́n lọ́wọ́ nínú jìbìtì orí ẹ̀rọ ilé-ìfowópamọ́ bank hackers pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n ní àǹfààní sí ẹ̀rọ ayélujára ilé-ìfowópamọ́, wọ́n wọ́ owó oníbàárà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orúkọ àwọn afurasí wọ̀nyí ni Chima Anthony Nwigwe tí wọ́n ní ó jẹ́ adarí ikọ̀ tó ń lu jìbìtì pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ bíi Effiong Victor Emmanuel, Mohammed Bello Mahmood tí í ṣe adarí ilé-iṣẹ́ Managing Director Downstone Ultimate Limited àti Daminan Ali. Agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé sọ nínú àtẹ̀jáde àná wípé pẹ̀lú ìtanilólobó ni wọ́n fi rí àwọn wọ̀nyí mú níbi ìkọlù tí ó wáyé ní ìlú Àbújá. Oríṣiríṣi ọ̀nà ni àwọn wọ̀nyí ń gbà bá owó oníbàárà. Oyèwálé fìdí ẹ̀ múlẹ̀ wípé láìpẹ́ wọn yóò fi ojú ba ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Lánàá ni àwọn olùfẹ̀hónúhàn kóra jọ sí iwájú olú iléeṣẹ́ àjọ elétò ìdìbò INEC ní ìlú Àbújá láti pè fún ìfiránṣẹ́ oníkíákíá alámòjútó ètò ìdìbò ìpínlẹ̀ Ondo (REC) Ìyáàfin Olúwatóyìn Babalọ́lá síwájú ìdìbò gómìnà ọjọ́ 16 oṣù kọkànlá. Níbi ìfẹ̀hónúhàn tí adarí ẹgbẹ́ ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ondo darí OYL ni wọ́n ti fi ẹ̀hónú wọn hàn lórí Babalọ́lá. Wọ́n ní ó ní àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Pẹ̀lú àkọlé lórí pátákó ni wọ́n fi ní ó ti mọ ojú ilẹ̀ ju kí ó má gbẹ̀yìn gbẹbọjẹ́ lọ. Adarí OYL Ayọ̀ Adéyẹmí rọ àjọ INEC kí wọ́n pààrọ̀ Babalọ́lá lọ ìpínlẹ̀ mìíràn kí àwọn lè ní àrídájú wípé kò ní sí màgòmágó nígbà ìdìbò. Gẹ́gẹ́ bí àlàyé Adéyẹmí, ó ní àwọn gbóríyìn fún àṣeyọrí rẹ̀ pàápàá jùlọ gẹ́gẹ́ bí obìnrin tí ó ti gòkè àgbà dé irúfẹ́ ipò bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn fẹ́ ètò ìdìbò tí kò ní àbàwọ́n. Babalọ́lá ti pẹ́ nílùú, ó ti di ọmọ nílùú bí ó tilẹ̀ jẹ́ wípé
kò ṣe ẹ̀ṣẹ̀ kankan, síbẹ̀ àwọn fẹ́ kí wọ́n pààrọ̀ rẹ̀ nítorí ó léwu fún ètò ìdìbò. Ní ìfèsì ní National Commissioner INEC Madibo Alkali fi ní àwọn ti gbọ́ gbogbo ìbéèrè wọn, ó fi dá wọn lójú wípé àjọ INEC yóò ṣe àgbéyẹ̀wò ìbéèrè wọn. Alkali fi kún un wípé ojúṣe INEC ní láti ṣe ìgbélárugẹ ìjọba tiwantiwa nípasẹ̀ ètò ìdìbò tí kò lábùkù. Irúfẹ́ ìfẹ̀hónúhàn báyìí wáyé ní ọ̀sẹ̀ mélòó sẹ́yìn bí àwọn ọmọ ẹgbẹ́ Ondo State Youth Vanguard ṣe ìfẹ̀hónúhàn lọ ọ́fíìsì INEC ní ìlú Àkúrẹ́. Wọ́n ní Babalọ́lá ti ń ní ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú àwọn adarí APC bí wọ́n ti ní kí INEC tètè pààrọ̀ rẹ̀, ṣùgbọ́n INEC ní àwọn kò ní lọ́kàn àti pààrọ̀ Babalọ́lá. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ké sí alága àjọ elétò ìdìbò Mahmood Yakubu kí ó yọ Babalọ́lá nítorí àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìpínlẹ̀ Ondo léwu fún ètò ìdìbò. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP yóò tẹ̀síwájú àti máa ṣe ìfẹ̀hónúhàn títí INEC á fi gbọ́ ìbéèrè wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àìpẹ́ yìí ni orí kó tọkọ-tìyàwó kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó yọ lọ́wọ́ ikú. Uchechukwu Joseph àti Ogechi Amoni Okongbo wà lójúnà ìgbafẹ́ lẹ́yìn ìgbéyàwó honeymoon kí wọ́n tó rí ìdojúkọ pẹ̀lú ikú bí àwọn agbébọn ṣe lúgọ sínú igbó dè wọ́n lójúnà márosẹ̀ Enugu sí Port Harcourt ní ọjọ́ Ẹtì tí ó kọjá, ọjọ́ 25 oṣù kẹwàá ọdún 2024. Nínú ọkọ̀ wọn 2009 Toyota Camry ni tọkọ-tìyàwó yìí wà tí àwọn agbébọn fi gbá lé wọn tí wọ́n fi rẹ́bùrú wọn. Ọkọ ìyàwó tí ó fi ilẹ̀ Canada ṣebùgbé ní ìgbàgbọ́ wípé ó ṣeéṣe kí èyí wá látara rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ ìgbéyàwó rẹ̀ nítorí ìgbà àti àkókò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé. Okongbo ní òun ríbi bẹ́ bọ́ sílẹ̀ nínú ọkọ̀ tí òun fi sá wọ inú igbó lọ. Wọ́n lé yìnbọn ṣùgbọ́n Ọlọ́run kó o yọ kí ó tó wá rí ẹnìkan mú jágbangba padà. Bẹ́ẹ̀ lẹ̀rù ń bà á kí wọ́n má ti jí ìyàwó rẹ̀ gbé. Ìyáàfin Okongbo náà ṣe àpèjúwe ìrírí rẹ̀ pẹ̀lú ìbẹ̀rùbojo. Ó ní bí ọkọ òun ṣe bẹ́ bọ́ sílẹ̀ ni òun ríbi wa ọkọ̀ sáré lọ ibi ìpamọ́. Ìrírí yìí ti wá dá jìnnìjìnnì bo tọkọ-tìyàwó bí wọ́n ṣe ń ní ìrètí wípé ìwádìí tó ń lọ lọ́wọ́ yóò pèsè ìdáhùn sí gbogbo ìbéèrè wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìgbìmọ̀ àwọn òṣìṣẹ́ iléèwé gíga àti ọ̀gálọ́gàá ifásitì NASU àti SASANU ti ṣàlàyé wípé àwọn kò gbọ́ ohunkóhun láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́. Ọjọ́ Ajé ni SASANU àti NASU bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìlópin látàrí àjẹ́lẹ̀ owó oṣù mẹ́rin tí ìjọba fúndì mọ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lálẹ́ àná ọjọ́ Ìṣẹ́gun ni igbákejì ààrẹ SASANU Abdulsabur Salam ti sọ wípé kò sí ìròyìn kankan lórí ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́. Fún ìdí èyí, ìyanṣẹ́lódì ṣì ń tẹ̀síwájú. Wọ́n ní àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ tún gbé ìgbésẹ̀ láti kàn sí mínísítà fún ètò ẹ̀kọ́, síbẹ̀ kò sí àṣeyọrí kankan. Salam tẹ̀síwájú wípé ìṣòro yìí ti wà nílẹ̀ tipẹ́ pẹ̀lú ẹ̀jẹ́ lóríṣiríṣi tí ìjọba kò sì mú kankan ṣẹ nínú rẹ̀. Gbogbo gbèdéke tí wọ́n fún ìjọba ni ó tẹnubẹ́po tí wọn kò rí owó gbà. Ṣùgbọ́n ní báyìí àwọn ti pinnu wípé bí àwọn kò bá rí owó gbà, àwọn kò ní padà sẹ́nu iṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìdojú ìjà kọ awakọ̀ taxi bóòtù tí aṣòfin onísáà àkọ́kọ́ Alex Ikwechegh ṣe láti àríwá gúúsù Aba ní ìpínlẹ̀ Abia ṣe ni ó ti dá họ́wùhọ́wù sílẹ̀ wípé èyí ṣe àfihàn àṣìlò agbára àti ìtàbùkù sí ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Fídíò ni ó ṣe àfihàn bí Ikwechegh ṣe ń kó ìgbátí-bo Stephen Abuwatseya, awakọ̀ taxi lẹ́ẹ̀mẹ́ta tí ó tún lérí mọ́ wípé òun lè mú un di àwátì. Ìwà àṣìlò agbára yìí ni a lè fi wé ẹni mu ọtí agbára yó bí ó ti ṣe àpèjúwe ara rẹ̀ bí ẹni kọjá òfin orílẹ̀-èdè bí ó ṣe tún fi owó rẹ̀ dùn ún pẹ̀lú ẹrù tí ó wá já fún un. Fàákájà yìí wáyé nítorí Abuwatseya sọ fún aṣòfin kí ó jáde wá gba ẹrù rẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú òfin iṣẹ́ wọn. Èyí ni aṣòfin kà kún ìwọ̀sí nítorí
kò bọ́ gẹ́gẹ́ bí àwọn mìíràn ṣe sọ àwọn olóṣèlú di ọlọ́run wọn, bí ó tilẹ̀ jẹ́ wípé a gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá lórí bí wọ́n ṣe bu ẹnu àtẹ́ lu ìhùwàsí aṣòfin kí wọ́n tún ké sí i kí ó wá ṣàlàyé tẹnu rẹ̀. Síbẹ̀, ìwádìí tó jinlẹ̀ gbọ́dọ̀ wáyé lórí ìṣẹ̀lẹ̀ yìí kí ìdájọ́ òdodo lè tẹ̀lé e, nítorí gbogbo ọmọ orílẹ̀-èdè kò ní fi ṣe ipò wọn ni ó lẹ́tọ̀ọ́ sí ìbọ̀wọ̀ fún àti ìdájọ́ òdodo. Àǹfààní lásán ni ipò jẹ́, kì í ṣe ìwé-ẹ̀rí láísẹ̀nsì láti kan ẹnikẹ́ni lábùkù tàbí fi ìyà jẹ ọmọlàkejì, pàápàá jùlọ láyé ìjọba tiwantiwa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wá lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.